is your first time, please can you subscribe to my channel? But before that, you need to press that notification bell because it's very important. Because when I post a gist, you can get it. To my old subscriber, I say thank you. I welcome you back. Please share, like, and subscribe. God bless you all. So this gist is about our king calling all the Olori and asking them why they are always intimidated by Queen Naomi. Kábíyèsí wá pé gbogbo àwọn olórí ìjọ wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé kí ni ó dé tí ó jẹ́ pé tí wọ́n bá rí Queen Naomi wọ́n máa ń jowú, wọ́n máa ń feel bákan, inú wọn ò kí ń dùn. Pé kí ló ṣẹlẹ̀ kán sọ mind wọn jáde. Wọ́n nígbà tí kábíyèsí pé gbogbo wọn, wọ́n ní bá ṣe ń wojú ara wọn nìyẹn, wọ́n ní wọn ò expect pé kábíyèsí lè béèrè irú nǹkan báyẹn lọ́wọ́ àwọn. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kábíyèsí mọ yín dáadáa. Ṣebí kábíyèsí ló fẹ́ yín? Ó mọ ìwà èèyàn kọ̀ọ̀kan nínú yín. Irú Ashley ní ìsìn, kábíyèsí mọ̀ wà yìí. Pé ó máa ń ṣe fọ́rífọ́rí pẹrẹfuru. Irú Mariam owú ni, ó jowú kú. Mariam owó ẹ̀ lè pa ogbòòrùn ìlú kan run. Tóbi ń tiẹ̀ ó wà matured. Tèmítọ́pẹ́ maturity ni. Sísí wa olórí Rónkẹ́ maturity ni. Ṣùgbọ́n ṣe rí Mariam àti Ashley, ìwà wọn bára mu. Ó yẹ kí kábíyèsí ra lẹ́kan fáwọn méjèèjì nìkan máa jọ gbé torí ìwà wọn bára mu. Kábíyèsí sọ fún wọn, wọ́n ní èmi ni mo fẹ́ yín nítorí pé mo ti fẹ́ yín, ẹ ti di ìyàwó mi, ẹ ti di fámílì mi. Nǹkan tí n bá fẹ́ lẹ máa bá mi fẹ́, ibi tí mo bá fẹ́ yín sí lẹ máa dúró sí. Kábíyèsí ló ń sọ̀rọ̀, ọba gba lórí ohun gbogbo ni. Kábíyèsí sọ fún wọn, wọ́n ní gbogbo yín lẹ́lẹ́wà ní bọ́lọ̀ ń ṣe dá yín. Oníkálukú yín ẹni ẹ̀wà yín bọ́lọ̀ ń ṣe dá yín ni. Kí wá ló dé tẹ̀ ń jowú ẹlòmíì? Kí ló dé tẹ́ wà confident pẹ̀lú ara yín? Kí ló dé tẹ́ feel pé ókè obìnrin lèmi náà àjọ máa dúró tán ni? It's not about competition. It's not about clothes. Kì í ṣe nítorí aṣọ, kò ń ṣe nítorí beautiful. But ìwà ìyàwó ọba as olórí. Ìwà pẹ̀lẹ́ ló yẹ kẹ́ máa wù. Ìwà tó mọ́gbọ́n wá òun ló yẹ kẹ́ máa wù. Kò ń ṣe kẹ́kọ̀ọ́ máa ṣe competition ranù nínú palace. Kábíyèsí sọ fún wọn, ó ní kí ló dé tẹ́ wà intimidated by olórí Naomi? Kí ló dé tó yẹ pé tẹ́ bá ti rí olórí Naomi báyìí wàhálà ti bá yín? Kí ló ṣẹlẹ̀? Ẹ bá mi sọ̀rọ̀, talk to me. I'm a king, I'm your husband, talk to me. Gbogbo wọn wá dákẹ́, wọ́n wá ń wojú ara wọn. Bí Tóbi ṣe ń wojú Ashley ni Ashley ń wojú Tèmítọ́pẹ́ ni Tèmítọ́pẹ́ ń wojú Mariam. Wọ́n ń wojú ara wọn ni o. Wọn ò lè sọ̀rọ̀. Wọ́n ní bọ́rọ̀ olórí Rónkẹ́ ṣẹlẹ̀ mọ́ pé olórí Rónkẹ́ ti wọ́n wà matured gan. Gbogbo àwọn competition yìí is not part of her. Ẹni tó bá lówó wọn ń ṣe gàràgàrà. Ara wọn máa ń balẹ̀ ní ẹ̀mẹ́ pé olórí Rónkẹ́ lówó gan. So ara ẹ̀ balẹ̀. So olórí Rónkẹ́ ló wá dìde, ló wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Olórí Rónkẹ́ ní pé àwọn ò lè sọ pé àwọn obìnrin yìí wà intimidated by Queen Naomi. Wọ́n ní ṣùgbọ́n nǹkan táwọn rí ni pé gbogbo wọn mọ̀ pé kábíyèsí love Queen Naomi. So wọ́n dẹ̀rọ pé tí Queen Naomi bá padà wá sí palace, kábíyèsí ò ní ráyè tàwọn mọ́. Queen Naomi nìkan ló máa gbé jáde, ló máa wà lọ́dún ẹ̀ pé kò tiẹ̀ ní wá sọ́dọ̀ àwọn mọ́. Wọ́n ní nǹkan tó ń ṣe gbogbo wọn nìyẹn. Olórí Rónkẹ́ wá ń sọ fún wọn pé kábíyèsí tó fẹ́ yín, ó ní reason tó fi fẹ́ gbogbo wa náà. Àwọn òde ń ṣe kọ́kúmbàǹdì ìyàwó làwọn, àwọn ò ń ṣàlè ìyàwó làwọn. Wípé kò yẹ kán feel báyẹn. Wípé kábíyèsí traditional man ní kábíyèsí. Wọ́n dẹ̀ ní right láti fẹ́ ìyàwó tó pọ̀. Pé àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe máa to àárín yẹn. Pé kán má feel bad, kán má feel bákan. Kábíyèsí wá gba ọ̀rọ̀ lẹ́nu olórí Rónkẹ́, ó ń sọ fún wọn pé àwọn love Queen Naomi o. Àwọn ò dẹ̀ lè fi Queen Naomi sílẹ̀, àwọn ò dẹ̀ lè fi Queen Naomi ṣeré. Is either kí wọ́n gbà àbí kán má gbà. Wípé
Queen Naomi is the love of his life. Ipe ìfẹ́ àwọn ni Queen Naomi. Ìfẹ́ ayé àwọn ni Queen Naomi. Ipe so kàn accept Queen Naomi. Wọ́n bá ti accept Queen Naomi, wọ́n ti accept àwọn náà ni. So kábíyèsí wá ń sọ fún wọn pé kọ́ máa rò báyẹn pé àwọn ò lè pa wọ́n tì, pé wọ́n sì máa ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí olórí. Pé so kí wọ́n máa ṣe iṣẹ́ tó yẹ kán ṣe as olórí pẹ̀lú ọkọ̀ kan. Pé kán máa ro ìròkurò nínú ọkọ̀ wọn. So kábíyèsí wọ́n sọ fún ẹ pé nǹkan tí wọ́n fi lè sọ̀rọ̀ that means pé nǹkan táwọn ń rò nínú ọkàn àwọn òótọ́ ni. Wípé kò yẹ kán feel báyẹn pé Queen Naomi ò ń ṣèyàn burúkú. Pé Queen Naomi ò ń ṣèyàn burúkú. Wípé so kán accept Queen Naomi gẹ́gẹ́ bí ìyálé wọn. Kán dẹ̀ jókòó síbi táwọn bá fi wọ́n sí. So kábíyèsí sọ fún wọn pé Queen Naomi ò ń ṣèyàn burúkú. Pé wọ́n mọ̀ pé Queen Naomi ò kì í sọ̀rọ̀. Ipe ẹni tí ò bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀kan tó bá bínú báyìí ìbínú wọn ò kì í dà. Ipe so kí wọ́n mind business wọn. Ipe Queen Naomi ò ń ṣèyàn tó yẹ pé ó máa ń dá sí business oní business ara ẹ̀ nìkan. Ó máa ń mind business ẹ̀ ní. Pé so kán gba Queen Naomi gẹ́gẹ́ bó ṣe rí. Kán dẹ̀ jókòó síbi táwọn bá fi wọ́n sí. So wọ́n ní wọn ò sọ̀rọ̀. Wọ́n ní gbogbo wọn wojú ara wọn ni. Wọ́n nígbà tán ṣe meeting tán gbogbo wọn bá dìde náà bá lọ. Wọ́n ní wọn ò sọ̀rọ̀ títí wọ́n fi kúrò ńbẹ̀. Olórí Rónkẹ́ nìkan ló sọ̀rọ̀. Ṣé rí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé tí Ọlọ́run bá ti gbèjà èèyàn, Ọlọ́run ti gbèjà èèyàn nìyẹn. Ṣé ó ti yé yín? Gbogbo wọn yìí náà, ṣebí Queen Naomi wà ní palace nígbà tí gbogbo wọn ń wá lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run lẹ́lẹ́jọ́. Ọlọ́run lẹ́lẹ́jọ́. Ẹni tó bá ronú jinlẹ̀ nínú àwọn olórí, wọ́n mọ̀ pé Queen Naomi ò deserve kán máa bá Queen Naomi jà. Because ẹ̀yin lẹ tójú bọ́lé onílé, ẹ̀yin lẹ wá gbọ́kọ lọ́kọ. Ṣùgbọ́n Queen Naomi ò bá yín jà. Ó kàn fẹ́ mind business ẹ̀ ni. So ibi tí kábíyèsí bá fẹ́ yín sí, ẹ̀yin náà jókòó síbẹ̀ kẹ́ẹ̀dẹ̀ gbá Queen Naomi gẹ́gẹ́ bí ìyálé yín. Kẹ́yìn náà dẹ̀ máa tọrọ kẹ́ bímọ fún kábíyèsí kó jú yẹn lọ. Oníkálukú á dẹ̀ máa gbé ìrẹ́pọ̀. So nǹkan tẹ́mi rè pé mo lè sọ sọ́rọ̀ ẹ̀ nìyẹn bọ́ ẹ̀yin èèyàn wa tẹ̀ wà nílé, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bùrọ̀dá mi, tẹ́ bá feel pé ẹ fẹ́ comment sórí tọ́pìkì tèní, ẹ lè comment. Kí lẹ̀yin rò pé káwọn olórí yìí ṣe? Kí lẹ̀yin rò pé kí Queen Naomi ṣe àti kábíyèsí? A máa look for your comment o. God will bless you. Mo kí yín happy Easter o. Ọdún ayọ̀ la máa ṣe o. Subscribe to my channel, share, like and comment. God bless you all. Thank you so much.